You are free to do whatever. Well, who are you? Who are you, sir? Who are you? Can you relax? How did you get into my compound? Don't worry. Why did you break into my door? Why did you break into your door? Okay, sir, I'm here. I'm listening. I'm listening. Understand? Video. I'm listening. You can come outside. I can't come outside. Talk to me. You can come outside. I can't come outside. Talk to me. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn dáadáa lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi àwọn kan tí wọ́n jẹ́ ọmọ gàfé ti bẹ̀rẹ̀ sí yìnbọn ní ìlú Òṣogbo. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abiodun Jalabi ló fèyí léde nínú àtẹ̀jáde kan ìyẹn lórúkọ ẹni tó jẹ́ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá tó mójútó ọ̀rọ̀ ìdìbò ìyẹn Samuel Etaifo yẹn ní ọjọ́rú àní. Wàhálà òun ló bẹ̀rẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹjọ ọdún tàwa yìí bí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ṣèlè gbọ́ wípé àwọn àtìláwí kan ni wọ́n bá ti gbẹ̀mí lẹ́nu Tajudeen Yusuf ẹni 60 ọdún 60 years ìyẹn ní òkè ayé pé ìlú Òṣogbo látara yíyìnbọn lù títí ẹ̀ ń fi bọ́ lẹ́nu rẹ̀ yẹn ní ìta ọlọ́kàn ní ìlú Òṣogbo. Ṣáájú la gbọ́ wípé gómìnà Adeleke tó ń ti mọ̀lẹ́bí rẹ̀ David Adeleke tẹ́ǹtìgbáyìmọ̀ sí Davido wọ́n jọ lọ sí ààfin Àtaọ̀jà ti ìlú Òṣogbo ọba Jímọ̀ Ọlánípẹ̀kun láti lọ́ọ́ rí ṣe àbẹ̀wò sí kábíyèsí láàfin. Àmọ́ wọ́n ṣe wọ ààfin tán òun ni àwọn ọmọ gàfí kan ń gbìyànjú láti lọ́ọ́ rí bá Davido àmọ́ àwọn òṣèlú ètò ààbò ni wọ́n kọ̀ jálẹ̀ fún un. Èyí gan ló ṣokùnfà bí tí wàhálà ti bẹ̀rẹ̀. Ọmọ gàfí náà ni wọ́n pè ní Adébáyọ̀ Taoreed bó tilẹ̀ jẹ́ pé wọ́n kọ̀ fún láti rí Davido òun ló ṣokùnfà bí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù wọ́n ṣe lọ́ọ́ rí dí ẹnu ọ̀nà ààfin ọ̀hún. Ẹ̀yìn rẹ̀yìn Davido tó ń ti ẹ̀gbọ́n rẹ̀ ní wọ́n padà wá kúrò ní ààfin tí wọ́n sì rẹ̀lẹ́ àwọn àtìláwí ọ̀hún padà wá bọ́ sí ìgboro lọ́ọ̀rí gbẹ̀mí lẹ́nu èèyàn nípa yíyìnbọn lu Tajudeen Yusuf ìyẹn ní wọ́n pè ní ìta ọlọ́kàn ní ìlú Òṣogbo. Lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí rẹ̀ bó sì jẹ́ pé wọ́n gbé Tajudeen Yusuf ó di ilé ìwòsàn fún ìtọ́jú eléyìí tó ní ìtumọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n padà wá kéde wípé ó ti jẹ́ pé Olódùmarè iléeṣẹ́ ọlọ́pàá ti wá kéde wípé iṣẹ́ ìwádìí wá bẹ̀rẹ̀ báyìí kí wọ́n òfin pẹ̀lú tẹ àwọn amọ̀ṣẹ̀ká tí wọ́n lọ́wọ́ nídìí wàhálà náà. Arábìnrin kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ń bá àwọn ọlọ́pàá wọ̀nyí àjà ìyẹn ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n fi tipátipá ti ìkóòkò wọ inú ọgbà ilé rẹ̀ lọ. Àwọn ọlọ́pàá náà ni wọ́n wá láti wá fún ní àwọn ìwé ìfisùnlẹ̀ tí wọ́n gbà lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Bí wọ́n ṣe wọ inú ọgbà ilé arábìnrin náà wá ni wọ́n bẹ̀ sí pé ọlọ́pàá làwọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n wí fún arábìnrin ọ̀hún láti farabalẹ̀ kó sì yọjú sí àwọn àmúlójú ẹsẹ̀ ni arábìnrin náà pé báwo ni wọ́n ṣe wọ inú ọgbà ilé ètò wá lẹ́yìn ìgbà tí òun ti ti géètì ọgbà ilé náà lójú ẹsẹ̀ ní ẹ̀rù bẹ̀ sí hàn nínú ohun arábìnrin ọ̀hún bẹ́ẹ̀ ló bẹ̀ sí ń wòye ọ̀nà táwọn àtìláwí ọ̀hún gbà wọnú ọgbà ilé náà wá. Ọ̀kan lára àwọn ọlọ́pàá ilé ètò fi káàdì ìdánimọ̀ rẹ̀ léde òun ni ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí nàka sí báyìí gẹ́gẹ́ bí ayédèrú ọlọ́pàá pọ́nbélé nítorí pé káàdì ìdánimọ̀ rẹ̀ náà ni kò ní àmì tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Nàìjíríà lára eléyìí tó ṣe àfihàn pé ó ṣeé ṣe kó jẹ́ ayédèrú ọlọ́pàá pọ́nbélé. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn dáadáa bóyá ọwọ́ òfin lè bá àwọn ọlọ́pàá náà bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá yóò mú òtítọ́ ọ̀rọ̀ nípa wàhálà ọ̀hún. You are free to do whatever. Well, who are you? Who are you, sir? Who are you? Can you relax? How did you get into my compound? Don't worry. Why did you break into my door? Why did you break into your door? Okay, sir, I'm here. I'm listening. I'm listening. Understand? Video. I'm listening. You can come outside. I can't come outside. Talk to me. You can come outside. I can't come outside. Talk to me. Why are you here? There's a petition against your person. From where? Understand? From petition from who? Show you the petition. No, you can see I'm here. You can hear me. We don't want to. Who is the person that petitioned me? Follow us to Lambasa, then we'll kind of talk about it.
Then you guys broke into my apartment. Broke into your apartment. Your maid opened that door. Understand? Yeah. Your maid opened that door. So you just. So why are you backing in my passage? Nobody is back. We are knocking for you to come. Did you send me the petition? Did you send me the petition on WhatsApp? I didn't come. They are sending several invitations. Nobody sent me invitation. Nobody sent me invitation. Nigerians, sir. Nigerians, sir. Who sent me petition? You did not send me any invitation. Nigerians, come and help me. You did not send me any invitation, sir. You did not send me. She did not send me. I'm on pants. I'm on pants. Hey, God of mercy. Ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fún àjọ tí ń gbógun ti ìwà ìṣòwò olúmọ̀kùmọ̀kù àti jìbìtì ìlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà EFCC láti fi àwọn owó tí wọ́n rí gbà gbogbo fi ṣọwọ́ sí ọ̀dọ̀ àjọ eléyìí tí mójútó ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà NEFOND. Alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ wa Nàìjíríà ọ̀mọ̀wé Túnjí Aláùsá ló fi ìlédè bí ó ṣe ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé-iṣẹ́ ìjọba lọ́gán tí wọ́n parí ìpàdé ìgbìmọ̀ alábàláṣẹ tán pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Aláùsá mẹ́nubà bí ààrẹ Tinubu ṣe paláṣẹ yẹn ìṣe àmúlò àwọn owó tí wọ́n kó jọ pẹ̀lú gbogbo àwọn owó tí wọ́n rí gbà padà láì gbàgbé àwọn owó lẹ́ka ètò ajé táwọn tí wọ́n ní kàn láti wá bèrè rẹ̀ ìyẹn lẹ́ka ètò ọrọ̀ ajé ilé wa Nàìjíríà kí wọ́n sì lọ fún ìrànwọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ìgbésẹ̀ wọn ni wọ́n gbé lórí láti lè ran àwọn ẹ̀ka náà lọ́wọ́ kí wọ́n lè ṣe ìrànwọ́ tó pọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà. Today, it's a good day for Nigerian students. The President Bola Ahmed Tinubu, in his benevolence and in his fervent belief for education, and more importantly, education as the bedrock of our economic development. And as this President Bola Ahmed Tinubu moves Nigeria economy to advances his agenda for a $1 trillion economy in the next 4 years from now, President Bola Ahmed Tinubu understands that education remains front and center in driving the agenda. Ààrẹ nílẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ṣe ìbuwọ́lù ìyànsípò Abel Ẹniìtàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọba tuntun nílẹ̀ wa Nàìjíríà. Abel ni yóò máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ 27 oṣù kẹjọ ọdún tàwa yìí. Abel Ẹniìtàn ni yóò máa gba agbára lọ́wọ́ olórí òṣìṣẹ́ ọba Esther Wesson Jack bí Jack bá ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba nítorí ọjọ́ orí rẹ̀ lè tí yóò fi pé ẹni 60 years. Ẹniìtàn ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, kódà òun gan ni akọ̀wé àgbà ní ilé-iṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Òun tún ni akọ̀wé àgbà ilé tí ipò rẹ̀ ga jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́nu iṣẹ́ ọba. Olùbádámọ̀ràn àgbà lórí ọ̀rọ̀ ìròyìn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Báyọ̀ Ọ̀nànúgà ló padà wá fèyí léde máa pé Ẹniìtàn òun ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí tó pọ̀ lẹ́nu iṣẹ́ ọba nílẹ̀ wa Nàìjíríà, nítorí náà yóò lo àwọn ìrírí ọ̀hún láti ṣe ìrànwọ́ tó pọ̀ fún ẹ̀ka òṣìṣẹ́ ọba nílẹ̀ wa Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà ẹ̀ka wọn ní olúluwà Àbújá ráwọ́ tó àwọn afurasí oníwà ọ̀daràn bíi 40 fún ọ̀tìnìyí lórí ẹ̀sùn olè jíjà nínú ọkọ̀ tàbí súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. Àwọn ọ̀gára ọlọ́ṣà, àwọn ajínigbé tó ń ti àwọn oníwà burúkú mìíràn tí wọ́n bẹ̀ ní olúluwà Àbújá. Alámòjútó iléeṣẹ́ ọlọ́pàá Ahmed Sanusi ló fi ìlédè ní ọjọ́rú bí ó ṣe ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olúluwà Àbújá. Sanusi jẹ́ òde mímọ̀ pé iṣẹ́ ìtọ́pinpin làwọn gùnlé láti lè dẹ́kun ìwà olè jíjà pẹ̀lú bí àwọn kan ṣe ń wà láabi ní inú súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ ní olúluwà Àbújá. Àwọn bíi 10 lọ́wọ́ bà lórí ẹ̀sùn olè jíjà nínú súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. Àwọn 20 mìíràn ni wọ́n pe ọwọ́ òfin tó bà lórí àwọn ìwà tí ò tọ́ tí wọ́n hù lòdì sí òfin lọ́gbọ̀ ọkọ̀ ní olúluwà Àbújá. Wọn pátápátá òun ni wọ́n ti di èrò ilé ẹjọ́ lójú ẹsẹ̀ láìṣe pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fà sẹ́yìn rárá. Àwọn bíi 2 lọ́wọ́ bà lórí ìwà olè jíjà ní Ìyànyà pẹ̀lú kóbúwá lára àwọn rígbà láti rí ọ̀kadà bíi 5, ọ̀bẹ bíi 3, nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ kan pẹ̀lú fìlà eléyìí tí ó jẹ́ ti ikọ̀ elétò ààbò abẹ́lé. Bákan náà ni ọwọ́ òfin bá àwọn bíi 2 mìíràn lórí ẹ̀sùn jíjí àwọn ará ìlú Ìyànyà bíi 3 kan gbé.
iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣèlérí fún àwọn ará ìlú wípé ọ̀rọ̀ ààbò wọn làwọn yóò mú lóní pàtàkì. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ṣèlérí ìrànwọ́ tó pọ̀ fún àwọn ará ìlú tí wọ́n fara káṣá wàhálà lákòókò ètò ìdìbò yẹn tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. máa rọ àwọn ará ìlú láti bẹ̀rẹ̀ gbogbo wàhálà tí wọ́n kojú kí wọ́n lè mójútó ìdàgbàsókè pẹ̀lú àlàáfíà àti ìṣọ̀dọ̀kan ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke ló pe ìpè náà bí ó ṣe ń tẹ́wọ́ gba Sàbùkè mọ́yégé rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. ó wá nàka sí ìwé ẹ̀rí náà gẹ́gẹ́ bí ìwé ẹ̀rí àwọn ará ìlú nítorí ní tiwọn gan lòún fi wà nípò. látòrí àwọn òṣìṣẹ́ ọba, àwọn màmá bàbá ọlọ́jà, àwọn tí wọ́n jẹ́ ará ìlú tí wọ́n ti àwọn adarí ẹ̀sìn gbogbo ni ó pé wọ́n ní òun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. kò ṣàmẹ́nubà àwọn tí wọ́n sọ ẹ̀mí wọn nù, dúkìá àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n pàdánù. ó tún ṣèlérí ìrànwọ́ oní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù owó náírà 500 million naira fún àwọn tí wọ́n fara káṣá wàhálà lákòókò ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà. gómìnà Adeleke wá ṣèlérí láti máa tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ àkànṣe lè tó ti ṣe tẹ́lẹ̀ látòrí ti ìlera, ẹ̀ka ètò ẹ̀kọ́ àti àwọn mìíràn lóṣìṣì kí ìdàgbàsókè ó balẹ̀ dé bá ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ jọjọ. fọ́nrán kan ti gbàgbọ́ kan báyìí níbi àti rí àwọn òṣìṣẹ́ lájọ tí ń gbógun nílò àti ìṣẹ́fẹ̀ àwọn oògùn olóró nílẹ̀ wa Nàìjíríà NDLEA bí wọ́n ṣe ráwọ́ tó afurasí kan ní ìpínlẹ̀ Kánò. afurasí náà ni wọ́n kẹ́fì àwọn oògùn olóró lóríṣiríṣi ìyẹn ní apá abẹ́kan lára rẹ̀ eléyìí tó ṣe pàtàkì púpọ̀. ogunlọ́gọ̀ àwọn oògùn olóró lájọ náà ni wọ́n tún rí lọ́wọ́ afurasí ọ̀hún bí wọ́n ṣe pa láṣẹ fún kí ó káṣọ ọ̀rẹ́ sókè kó sì fàṣkútẹ̀ rẹ̀ wálẹ̀ dáadáa kí wọ́n tún bẹ̀ sí ìyẹ̀wò lọ́tún àti lósì. ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti kéde 20 oṣù kẹjọ ọdún yìí gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn láti lè fi sàmì ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe. olùbánidámọ̀ràn sí gómìnà ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀nà tó gbọ̀ngbọ́n ìyẹn Káyọ̀dé Akínmádé ló fèyí lédè máa pé ìgbésẹ̀ ọ̀hún ló ṣe àfihàn bí ìṣèjọba náà ṣe bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe àṣà pẹ̀lú ohun ìṣẹ̀ǹbáyé. ṣáájú ní ìjọba ìpínlẹ̀ Ògùn kéde ìsinmi lẹ́nu iṣẹ́ ìyẹn 20 oṣù kẹjọ ọdún 2023 nígbà kan bí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ṣe buwọ́lu àbá náà nígbà ọ̀hún. ìjọba wá rọ àwọn ará ìlú láti bọ̀wọ̀ fún àṣà pẹ̀lú ìṣe, máa rọ̀ wọ́n láti gbàdúrà fún ìpínlẹ̀ Ògùn lápapọ̀. àjọ tó gbógun ti ìwà lílo jìbìtì pẹ̀lú ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ wa Nàìjíríà EFCC ni wọ́n ti kéde àwọn adarí bíi méjì kan láti ilé-iṣẹ́ Oasis Victories Global Limited gẹ́gẹ́ bí ẹni tí àwọn wá. àwọn méjèèjì ní Victoria Chidinma pẹ̀lú Olúwatósìn Ọ̀sọ́sán. àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n òun ni gbígba owó pẹ̀lú ọgbọ́n àlùkọ́rọ́ yìí láì gbàgbé títan àwọn ará ìlú láti rí owó gbà. àwọn adarí méjèèjì náà lájọ EFCC kéde pé àwọn ṣì ń wá nínú àtẹ̀jáde kan ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ó tọwọ́ alukoro iléeṣẹ́ ọ̀hún lédè ìyẹn Délé Oyèwálé. àjọ wa ṣèlérí láti rí pé ọ̀rọ̀ ààbò ló fẹsẹ̀ múlẹ̀ dáadáa, rí pé àwọn wa gbọdẹ́kun àwọn ìwà ìbàjẹ́ eléyìí tó ṣe kó ṣẹyọ ìyẹn ní orílẹ̀-èdè wa Nàìjíríà.